àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń fi ẹ̀hónú hàn yẹn, àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣèwọ́de yẹn, ó ti sú wọn ni, ó ti sú wọn ni. Mo sọ fún yín nínú fídíò tí mo ṣe gbẹ̀yìn, mo ní àwọn èèyàn tí ń sunkún, àwọn èèyàn tí ń sunkún, àwọn ọmọ Nàìjíríà ń sunkún fẹ́ bí. Otasansan rédíò and TV. So wá yẹ nígbà tí àwọn èèyàn tẹ́fẹ́lẹ́fẹ́ máa dáàbò bò tí wọ́n wá jáde láti fẹ̀hónú hàn pariwo pé ebi ń pa wọn, pé ara ni àwọn, pé ayé ọ̀dẹ àwọn lọ́rùn látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí àtijẹ àtimu. Àwọn èèyàn yìí wọn ò pariwo pé símẹ́ǹtì wọn o, wọn ò pariwo pé páànù wọn o, wọn ò pariwo pé àbẹ̀stọ̀ wọn o, wọn ò pariwo pé blọọkù wọn o, wọn ò pariwo pé yèèpẹ̀ wọn o, wọn ò pariwo pé ọkọ̀ wọn o, pé àtira ọkọ̀ pónira o, wọn ò pariwo yẹn o. Ebi ń pàlú ni wọ́n ń pariwo o, àtijẹ àtimu ni wọ́n ń pariwo, gààrí wọn ni wọ́n ń pariwo, ráìsì wọn ni wọ́n ń pariwo, àgbàdo wọn ni wọ́n ń pariwo, ẹ̀wà wọn ni wọ́n ń pariwo. Wọn ò pariwo pé àti kọ́lé nira o, àti rọ́kọ nira o, àtijẹ àtimu ni wọ́n ń pariwo pé ó nira o. Meanwhile, gbogbo ohun tí mò ń sọ yìí náà ló gbówó lérí o, gààrí páànù gbówó lérí o, símẹ́ǹtì ọ̀wọ́n gógó, blọọkù bákan náà ni o, yèèpẹ̀ bákan náà ni o, àbẹ̀stọ̀ bákan náà ni o, alumíníọ̀ bákan náà ni o. Ọ̀nà àwọn òkun wọn ò ṣe rọ́ọ̀lù o. Ṣùgbọ́n àwọn èèyàn yìí gbàgbọ́ wípé ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pé òun ọkọ̀lé, ẹni tó bá jẹun tó bá ró ní ọ̀ràn tí pé òun ra páànù, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pé òun ra àbẹ̀stọ̀s, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pé òun ra cement, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pé òun ra mọ́tò ní ọ̀rọ̀kọ̀. Ṣùgbọ́n lébi ń pa àwọn pé báwọn wátúnṣe, pé kí ìjọba bá wátúnṣe sí àtijẹ àtimu tó le koko, kí báwọn wátúnṣe sí pé ara nǹkan tí wọ́n promise àwọn nígbà tí wọ́n ń ṣèpolongo ìbò pé ní yìí, pé ara nǹkan tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣèjọba lé ní òní tí ń ṣẹlẹ̀ yìí, kí wọ́n tí wọn ò fi lè wátúnṣe sí, tí wọn ò fi lè wọ́nà àbáyọ sí. Otasansan rédíò and TV. Kò sí full security lórílẹ̀‐èdè Nàìjíríà, kò sí full security system lórílẹ̀ Nàìjíríà. Ẹ sì lẹ ti bọ́dà pé kó jẹ́ ọmọ wọlé, pé ká bọ̀ lọ́ máa fi owó wa ra oúnjẹ wọlé. Ó dá lóòótọ́, ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ pèsè, ó yẹ kẹ́ ẹ ti pèsè àìlè ìtààmọ̀ jẹ fúnra wa tí ó tó wá jẹ, pèsè rẹ̀. Still náà bọ́dà tẹ́lẹ̀ tì àwọn kan tó ń ṣe fàyàwọ́ rẹ̀ wọlé nínú gbogbo ráìsì tó wà ní orílẹ̀ Nàìjíríà báyìí, foreign rice náà lọ pọ̀ jù. Bó nìyẹn ṣe ń wọlé o. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí mo mú wá, tẹ́ bá gbàgbé, tẹ́ bá rántí, mo gbé ìròyìn kan, mo mú ìròyìn kan wá fún yín lórí ìkànnì yìí ní ọjọ́ Ajé Monday, ọjọ́ 5 oṣù kejì ọdún 2024, wípé àwọn ènìyàn, àwọn aráàlú, pé wọ́n tú jáde, wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ìlú Minna nípínlẹ̀ Niger látàrí bí àtijẹ àtimu bó ṣe nira fún aráàlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí mo sì sọ fún yín, mo mú wá wípé ibi tí mo lọ kọ́ nìyẹn o, ṣùgbọ́n kí n tó fa ìṣẹ̀lẹ̀ tí mo mú wá ó ní mò ń sọ fún yín yẹn. Níbi tí ìgbà táwọn èèyàn jáde lọ́jọ́ yẹn, lọ́jọ́ Monday, tí wọ́n fi ẹ̀hónú hàn wípé ebi ń pa wọn, pé ara ni àwọn, pé àtijẹ àtimu nira, pé àwọn ṣiṣẹ́ bí aláìṣe, pé nǹkan ti gbówó lérí jù. Wọ́n ní wọ́n dí ọ̀nà, wọn ò jẹ́ kí àwọn èèyàn ráyè kọjá lásìkò tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn yẹn. Èyí ló mú kí àwọn agbófinró iléeṣẹ́ ọlọ́pàá láti jáde sí wọn láti lé àwọn èèyàn yẹn kúrò kí wọ́n lè kúrò lójú ọ̀nà. Ṣùgbọ́n Yorùbá ní ebi ìwọ̀nú ọ̀rọ̀ mi ọ̀wọ́. Ebi tí ń pa àwọn èèyàn, ìnira tó bá àwọn èèyàn kò jẹ́ kí wọ́n gbọ́rọ̀ sí ọlọ́pàá lẹ́nu,
kò jẹ́ kí wọ́n mú àṣẹ àwọn agbófinró ṣẹ, wọn ò kúrò. Nígbà tí àwọn agbófinró rí pé kíní ti fẹ́ máa le, ó ní àwọn agbófinró bẹ̀rẹ̀ sí yìnbọn sókè, tear gas láti lé àwọn èèyàn kúrò. Nígbà tí àwọn èèyàn yarí pé àwọn ọ̀sán kò lójú títì sẹ́, àfi tí ìjọba bá wá àtúnṣe sí ìṣòro àtijẹ àtimu lórílẹ̀ Nàìjíríà. Ó mú wá gbà yẹn, ṣùgbọ́n tuntun ti ṣẹlẹ̀. Kí ni mo pè é? Tuntun ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Minna ní Niger State. Kí ló ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti kó àwọn èèyàn tí ò dín ní 30 lórí pé wọ́n jáde, wọ́n fẹ̀hónú hàn wípé bí ń pa wọn, wípé ara ń nì wọn, wípé ara ń nì àwọn. N tó wá jẹ́ pàpàǹbarì tó ń yà mí lẹ́nu gan tó jẹ́ kí n wá, tó jẹ́ kẹ́ ẹ máa rí mi bẹ́ẹ̀ ṣe ń rí mi yìí, torí pé mo sọ fún yín pé ẹ̀kọ̀ọ̀kan báyìí náà lè ẹ̀ máa rí ojú mi. Ẹ̀kọ̀ọ̀kan báyìí ni mo wá sórí ìkànnì láti wá máa bá ara wa sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ àfi tó ń ṣẹlẹ̀. Ẹ pé kì í sábà wáyé, ṣùgbọ́n tẹ́ bá ti rí mi báyẹn ti mọ̀ wípé ó ti dójú ẹ̀, ó ti lè pin, òun náà nìyẹn. Níta wá mú wá ní wípé inú àwọn tí wọ́n kó yẹn, àwọn obìnrin mẹ́ta kan wà ń bẹ̀. Àwọn obìnrin mẹ́ta kan wà ń bẹ̀. Àwọn ìyá yìí kì í ṣe obìnrin lásán, ìyá ni wọ́n. Ìyá, torí pé lára àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá kó náà àwọn obìnrin yẹn, a rí ẹni tó ti lé ní 50 ọdún. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, wọ́n ní 57 years ni ìyá yẹn. Ẹnìkan 57 years, ẹnìkan 30 years, ẹnìkan 45 years. Nínú àwọn obìnrin tí wọ́n kó mọ́ àwọn èèyàn tí wọ́n ní wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn yẹn. Ẹ̀yin náà ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ jẹ́ ká wò. Kí ló lè mú àwọn obìnrin lé, àwọn ìyàwó lé tí wọ́n ti lé 30 ọdún, tí wọ́n ti lé ní 50 ọdún, tí wọ́n ti lé ní 40 ọdún láti lè jáde láti máa pariwo, láti máa sunkún síjọba lọ́rùn? Ṣé rí pé ebi yẹn ti kọjá bẹ́ẹ̀, ìnira yẹn ti kọjá àfaradà, ìlọ́farú nǹkan yẹn. Ẹ jọ̀ọ́ àwọn ọlọ́pàá tí wọ́n ń dá àwọn èèyàn yìí dúró, ìbéèrè tí mo fẹ́ bi wọ́n ni pé ṣé àwọn èso ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé wọn ò gbé lórílẹ̀-èdè Nàìjíríà, ṣé àwọn ọ̀rá ń jẹ, àwọn ọ̀nàwó, wọn ọ̀rá ń jẹ, wọn ọ̀rá rice, wọn ọ̀rẹ̀wà, wọn ọ̀rá gàrí, wọn ọ̀rá àgbàdo, wọn ọ̀rá yẹ́rọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni? Ṣé àwọn èso ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé wọn ò gbé lórílẹ̀-èdè Nàìjíríà ni? Ṣé ìnira àti jẹ àtimu yìí ṣe ọ̀kan àwọn ni? Ok, iṣẹ́ yín lẹ̀ ń ṣe láti dáàbò bò lú. Só wá yẹ nígbà tí àwọn èèyàn tẹ́fẹ́lẹ́fẹ́ máa dáàbò bò, tí wọ́n wá jáde láti fẹ̀hónú hàn pariwo pé ebi ń pa wọn, pé ara ni àwọn, pé ayé ọ̀dẹ àwọn lọ́rùn látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí àti jẹ àtimu. Àwọn èèyàn yìí wọn ò pariwo pé símẹ́ǹtì wọn o, wọn ò pariwo pé páànù wọn o, wọn ò pariwo pé àbẹ̀stọ̀ wọn o, wọn ò pariwo pé blọọkù wọn o, wọn ò pariwo pé yèèpẹ̀ wọn o, wọn ò pariwo pé ọkọ̀ wọn o, pé àti ra ọkọ̀ pó nira o, wọn ò pariwo yẹn o. Ebi ń pàlú ni wọ́n ń pariwo o, àtijẹ àtimu ni wọ́n ń pariwo, gààrí wọn ni wọ́n ń pariwo, ráìsì wọn ni wọ́n ń pariwo, àgbàdo wọn ni wọ́n ń pariwo, ẹ̀wà wọn ni wọ́n ń pariwo. Wọn ò pariwo pé àti kọ́lé nira o, àti rọ́kọ nira o, àtijẹ àtimu ni wọ́n ń pariwo pó nira o. Meanwhile, gbogbo ohun tí mò ń sọ yìí náà ló gbówó lérí o, gààrí, páànù gbówó lérí o, símẹ́ǹtì ọwọ́n gógó, blọọkù bákan náà ni o, yèèpẹ̀ bákan náà ni o, àbẹ̀stọ̀ bákan náà ni o, alumíníọ̀mù bákan náà ni o. Ọ̀nà àwọn okun wọn ò ṣe rọ́ọ̀lù o. Ṣùgbọ́n àwọn èèyàn yìí gbàgbọ́ wípé ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pò wọ́n kọ́lé, ẹni tó bá jẹun tó bá ró ní ọ̀ràn tí pò wọ́n ra páànù, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pò wọ́n ra àbẹ̀stọ̀s, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pò wọ́n ra cement, ẹni tó bá jẹun tó bá yó ní ọ̀ràn tí pò wọ́n ra mọ́tò ní ọ̀rọ̀ kan. Ṣùgbọ́n lébi ń pa àwọn pé báwọn wá tún ṣe, pé kí ìjọba wá tún ṣe sí àtijẹ àtimu tó le koko.
kán bá wọn wá túnṣe sí pé ara nǹkan tí wọ́n promise àwọn nígbà tí wọ́n ń ṣèpolongo ìbò pé nìyí pé ara nǹkan tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣèjọba lé ní òní tí ń ṣẹlẹ̀ yìí kí wọ́n tí wọn ò fi lè wá túnṣe sí i tí wọn ò fi lè wọ́nà àbáyọ sí i nígbà tán wá tó wá ti nira pé táti jẹ àtimú ti wá dogun dọdẹ tí ò sí iye tẹ́ èèyàn kó lọ́wọ́ báyìí tó ra nǹkan mọ́ tẹ́ ẹ bá ra nǹkan lọ́jà lẹ́nìí ìgbà tẹ́ fi máa débẹ̀ lọ́la á tún ti gbówó lérí sí i kò wá sí iye tẹ́ ẹ rí kò sí iye tẹ́ ẹ rí níbi iṣẹ́ ẹ̀yìn tó ná mọ́ báyìí torí pé bẹ́ẹ̀ bá ṣe ń rí náà ẹ̀wọ̀n gógó ìnira lẹ fi ń rówó yẹn ẹ tún wá fi ra ọjà tó wọ́n gógógó ló jẹ́ kán jáde pariwo síta fúnjọba yìí pé ebi ń pa wọn ọ̀nà kan tí wọ́n mọ̀ òun náà ni nǹkan tí wọ́n ṣe yìí tẹ́ bá fẹ́ dá wọn lẹ́kun ọwọ́ ẹ̀rọ lẹ́ẹ̀fi dá wọn lẹ́kun ọwọ́ ẹ̀rọ ẹ pàrọwà fún wọn ní ìjọba ní ọjà wọn àwọn tí wọ́n ń ṣèjọba lé wọn lórí ló yẹ kí wọ́n jáde lásìkò yẹn alága ìjọba àbílẹ̀ yẹn ló yẹ kó jáde sí wọn àwọn councillors àdúgbò yẹn ló yẹ kó jáde sí wọn asòfin àdúgbò yẹn ní state tó ń sojú àdúgbò yẹn ló yẹ kó jáde sí wọn asòfin tó ń sojú àdúgbò yẹn ní ìlú Àbújá ló yẹ kó jáde sí wọn senators àdúgbò yẹn ló yẹ kó jáde sí wọn governors ìpínlẹ̀ yẹn ló yẹ kó jáde sí wọn láti pàrọwà sí wọn láti bá wọn sọ̀rọ̀ kì í wá ṣe pé ọlọ́pàá ní ó wá kóbọn kọ́ra ní ó wá mọ yìnbọn láti lé wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó ń ṣèjọba lé wọn lórí ibo náà wà sáwọn ò sí nílùú ni tán lè tọ́ ẹ̀kan jáde sí wọn sáwọn ò sí nílùú ni nígbà tí yẹn tó wá lọ kó àwọn èèyàn àwọn tẹ́bi ń pa àwọn tẹ́bi ń pa tí wọ́n níyà ń jà wọn tán ní ara ní àwọn ìgbé ayé tí wọ́n ní òdẹrùn fáwọn ilẹ̀ tó wá lọ kó ẹ̀tún kó ìyá 57 years ìyá 30 years obìnrin lé ìyàwó lé 30 years ìyàwó lé 45 years lẹ́tún kó wọn nígbà tẹ́ kó wọn báyìí kí lẹ fẹ́ kàn máa wí gan-an tí wọ́n mọ̀ sọ́nà pé ebi ń pa àwọn lọ́jọ́ káwọn ò ṣe bẹ́ẹ̀ ebi ń pàlú ni ebi ṣe kí ni ebi ń pàlú Yorùbá ló sì sọ yìí pé ebi kì í wọnú kọ́ràn mi ọ̀wọ́ tẹ́ ẹ bá ṣe gbàgbé nínú fídíò kan tí mo ṣe gbẹ̀yìn tẹ́ ẹ fi rójú mi báyìí mo sọ wípé tá a bá lé ewúrẹ́ títí ewúrẹ́ bá lè sún kan ògiri ewúrẹ́ ó yíjú padà ìyíjú padà ewúrẹ́ kì í sì dẹrùn ìyíjú padà ewúrẹ́ sẹ́ni tí ń lé kì í dẹrùn tewúrẹ́ bá lè yíjú padà ó ti lé pin nìyẹn o ó ti ṣe kí ni ó ti lé pin nìyẹn ó ti dé climax àbí nígbà tá a pariwo pé àròwó kọ́lé àròwó ra mọ́tò ìwọ̀n bá tá àwọn bá aṣọ tá a ní ìlà ń wọ̀ a pariwo pé a fẹ́ ra aṣọ a pariwo pé a fẹ́ ra bàtà ṣùgbọ́n oúnjẹ kò ṣeé má ní òun lóúnjẹ ara àwọn basic necessities fún ọmọnìyàn tí ò ṣeé má ní tí ọ̀sọ́gbọ́n tèèyàn lè dá sí òun náà lóúnjẹ jíjẹ oúnjẹ jíjẹ yóò jẹ ní sá kò sí bẹ́ẹ̀ yẹn ló fẹ́ ṣe kò sí bẹ́ẹ̀ yẹn ló fẹ́ ṣe èèyàn ò jẹ ní dandan lóúnjẹ dandan ni oúnjẹ. kí ni mo pè é mo ní dandan lóúnjẹ èèyàn ò jẹ ní kò sọ̀gbọ́n tèèyàn lè dá sí oúnjẹ kò sọ̀gbọ́n tèèyàn lè dá sí oúnjẹ nígbà tí gbogbo oúnjẹ wá gbówó lérí báyìí tí oúnjẹ ò ṣeé kọlù tí oúnjẹ ò ṣeé bá ṣeré lọ́jà báyìí kí wá lọ́nà àbáyọ tó yẹ kí ìjọba ó ṣe ẹlẹ́ẹ̀tì bọ́dà ẹ pàṣẹ pé ẹ ti bọ́dà kí nǹkan tilẹ̀ tiwa kó lè rú gọ́gọ́ àbí kí ètò ọrọ̀ ajé wa kó lè rú gọ́gọ́ àti gbọ́ nígbà tẹ́ wá Yorùbá ní àyẹ̀gbẹ́ ajá dùn nǹkan kan lèyàn mọ̀ jẹ́ kí ajá tó gbẹ ìgbà tẹ́lẹ̀ ti bọ́dà oúnjẹ tá a nílẹ̀ kò tó wá kò ṣe kí ni kò tó wá jẹ sì pèsè kọ̀sọ́nà sì pèsè láti jẹ́ pé kí oúnjẹ ọ̀pọ̀ yanturu kò sí food security lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí food security system lórílẹ̀‐èdè Nàìjíríà sì lẹ́ẹ̀ ti bọ́dà pé kóúnjẹ ọmọ wọlé pé ká bọ́ọ̀lù ọmọ fi owó wa ra oúnjẹ wọlé ó dá lóòótọ́ ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ pèsè ó yẹ kẹ́ ẹ ti pèsè ilé ìtààmọ̀ jẹ fúnra wa tí ó tó wá jẹ pèsè rẹ̀
still náà bọ́dà tẹ́lẹ̀ tì àwọn kan tó ń ṣe fàyàwọ́ rẹ̀ wọlé ní gbogbo ráìsì tó wà ní orílẹ̀ Nàìjíríà báyìí foreign rice náà lọ́pọ̀ jù bó nìyẹn ṣe ń wọlé o ṣebí torí wípé ọ̀nà tí export duties àbí import duties import duty ẹ̀ṣẹ́ import duty tó wọ́n táàsì lórí àwọn ọjà tó wọ́n ṣebí náà ni gbogbo nǹkan fi ń gbówó lérí. Yorùbá sì sọ wípé ìtẹ̀yàn bára lèèyàn tà nígbà tó bá ń fi owó iyebíye owó ribiribi kó wọlé tí wọ́n bá sírò ẹ̀ mọ́ra wọn tó bá rí pé kíní ti fẹ́ já ó ti fẹ́ já sí gbèsè iná náà ó fi gbówó lé iná náà ó tà ìtàn bá sì tà fún náà làwa náà ó rà. Ọ̀nà àbáyọ ní ìsìn ni wípé kí ìjọba orílẹ̀ Nàìjíríà kan sí bọ́dà fúngbà díẹ̀ kó ń jẹ́ wọlé kí ráìsì yọ wọlé. Ráìsì ti lé ní 70,000 naira ó léwu ó léwu ebi ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jù kí ló dé kì í níjọba la níjọba ni kí ló dé ẹ bá ní wọ́n náà àtúnṣe sí ẹ bá ní wọ́n náà àbáyọ sí ẹ bá ní wọ́n náà àbáyọ sí wàhálà tó wà nílẹ̀ ìnira yìí ti pọ̀ jù àtijọ́ àti mú ti lé kókó ju kí lọ kókó ti súyàn ó ti súyàn. Àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń fi ẹ̀hónú hàn yẹn àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣèwọ́de yẹn ó ti sú wọn ní mo sọ fún yín nínú fídíò tí mo ṣe gbẹ̀yìn mo ní àwọn èèyàn tí ń sunkún àwọn ọmọ Nàìjíríà ń sunkún fún ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ebi yìí ti pọ̀ jù ní ó ti sú àwọn èèyàn ní lọ́jẹ́ kan jáde lọ́jẹ́ kan máa ṣèwọ́de bá ṣe ń ṣe yẹn tó bá ti wá rí báyẹn àwọn olóṣèlú ládùúgbò yẹn àwọn tí wọ́n wà ń jọba tí wọ́n ń ṣèlú tí wọ́n wà ń jọba ládùúgbò yẹn lásìkò yẹn ní ìpínlẹ̀ yẹn ló yẹ kí wọ́n jáde sí àwọn tí wọ́n bá ń ṣèwọ́de tó bá ń ṣe ìfẹ̀hónúhàn lórí pé bí ń pa wọn àwọn ló yẹ kán jáde sí wọn kán bá wọn sọ̀rọ̀ kán bá wọn sọ̀rọ̀ ní wọ́n náà wọ́n nítùbí nùbí kán fi wọ́n lọ́kàn balẹ̀ kì í wá ṣe pélé sí ọlọ́pàá ní ó tún wá kóban kọ́ra ní ó tún máa yìnbọn ní ó tún máa fìbọn lé wọn ní ó máa fi tear gas lé wọn ìyẹn ọ̀dà burú jù bí àṣẹ nìkan níléeṣẹ́ rédíò kan á ní system failure ní gbogbo tí ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà yìí ẹ jẹ́ lọ sí àwọn ẹlẹ́ni ilẹ̀ tó bá jẹ́ pé mi ní àwọn yẹn ni ìní pariwo nǹkan mi o ebi ń pa mí ní mọ̀ pariwo ìnira ìpọ̀ wàhálà ìpọ̀ ní mọ̀ pariwo níbi tán bá ti mọ́ tó bá jẹ́ mi ni tó yẹ òkè ìyìn sọ pé mo fẹ́ kọ́lé ìyìn sọ pé ẹ kọ́lé fún mi ìyìn sọ pé mo fẹ́ ra mọ́tò ìyìn sọ pé aṣọ ṣùgbọ́n ebi àtijẹ àti mu nǹkan ti gbówó lérí jù kò sí bí èèyàn ṣe mọṣẹ́ ṣe tó báyìí owó nǹkan ọjà tọ́jà bá ti gbówó lérí jù kò sí bí èèyàn ṣe lè máa rówó tí ọjà téèyàn ń fowó rà bá ti wọ́n jù tó bá ti wọ́n jù ní tó ń pè ní inflation nìyẹn tó bá ti wọ́n jù wàhálà ni kò sí yẹ tẹ́ ẹ máa rí owó òní fálùmọ́ dọ́là náà wà ń bẹ̀ tó gbówó tó wọ́n gógógó dọ́là náà wà ń bẹ̀ tó wọ́n gógógó ok ẹlẹ́ẹ̀lẹ́sẹ̀ ilẹ̀ fi ń pariwo ká dìbò fún yín gbà yẹn ẹ̀dẹ̀ ti débẹ̀ báyìí at least á ti máa kóṣù mẹ́fà báyìí ṣé kò ti wá ayẹkẹ́ ẹ bá ní wá solution tí ó ti yẹ ká máa rí ó ti yẹ ká máa rátúnṣe díẹ̀díẹ̀ palliative tẹ́lẹ̀ ẹ ṣe ọ̀nà àbáyọ wọn á dà sóṣèṣò rẹ báyìí àsọ̀ǹgbà palliative yẹn náà yìí pé palliative oúnjẹ tẹ́ ẹ fẹ́ máa pín nǹkan solution oúnjẹ tẹ́ ẹ fẹ́ máa pín jọ́ mélòó ni wọ́n fẹ́ fi jẹ́ oúnjẹ tẹ́ ẹ fẹ́ máa pín jọ́ mélòó náà fẹ́ fi jẹ́ òkè sẹ́yìn ti pín síbẹ̀ ti pín sáà tí ìjẹ́ tán ti jẹ́ tán ṣùgbọ́n aṣọ èmi bí ẹnìkan pariwo gbà yẹn pé oúnjẹ tẹ́ ẹ fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí palliative yẹn kan solution gbà yẹn mo sọ pé owó yẹn ẹ jẹ́ á fi wá nǹkan tó máa jẹ́ tá a máa fi ṣe tó jẹ́ pé a máa dé bá tí ò ní jẹ́ pé yọ àjẹlẹ̀ kan yọ tàn aṣọ gbà yẹn meanwhile palliative yẹn náà ṣe iná láti ń gbọ́ pé owó palliative yẹn náà ṣe àti ń gbọ́ àṣírí bó ṣe jẹ́ àti ń gbọ́ àṣírí tí ń tú bó ṣe jẹ́ àwọn tán kówó yẹn pamọ́ àwọn tó kó sápò ara wọn nìkan
àti rí nínú àwọn mínísítà ààrẹ náà ni. Ẹ wá láwọn èèyàn ní bínú, ẹ láwọn èèyàn ní pariwo, ẹ láwọn èèyàn ní sunkún, ẹ láwọn èèyàn ní ṣèwọ́de nígbà tí nira bá ti pọ̀, tí ìyà ti pọ̀, láti jẹ àti mú tó nira. Ìdílé míì ti ń gbé omi lásán kaná fáwọn ọmọ tí ó sàmọ̀ fi ọlọ́kàn balẹ̀, ẹ máa ṣe sùúrù, ètí ìjìnà ó kù díẹ̀. Nígbà tí ò sí nǹkan fẹ́ jẹ, ìtàn rí lánàá wọ́n ti ná tán, àti náà kò wọlé kò tẹ́ ẹ̀ tó rà kò tó wọ́n ná gan, wọ́n sì jẹ́ láàárọ̀ kan tó lọ bí sẹ́mi. Àbí bó láti fẹ́ ṣe irú yẹn? Ẹjọ́ torí tọ́lọ́run solution kọ́ ni ilé tí àwọn ọlọ́pàá ń ṣe yẹn, tí wọ́n lọ ń dá àwọn èèyàn lọ́wọ́ kọ́ láti má fẹ́ ònú hàn, tí wọ́n ń fi ìbọn dẹ́rù bá wọn, tí wọ́n ń fi tẹ́gẹ̀sì lé wọn jáde kúrò lójú títì. Solution kọ́ nìyẹn. Àwùjọba ló yẹ kó jáde sí wọn, ìjọba ló yẹ kó jáde sí wọn. Táwọn bá ṣe dáadáa ni, tí wọ́n bá mọ̀ yí pé ní táwọn ń ṣe dáa, kó yẹ kó jáde sí wọn, kí alága ìjọba àbílẹ̀ yẹn jáde sí wọn, kí councillors àdúgbò yẹn jáde sí wọn, kí senator jáde sí wọn, kí rep jáde sí wọn, kí amòfin aṣòfin níjọba ní ìpínlẹ̀ kó jáde sí wọn, kí aṣòfin ní Àbújá lágbègbè yẹn kó jáde sí wọn, kí gọ́fúnà náà bá wọn sọ̀rọ̀. Ìyẹn ọba ti dáa ju ọlọ́pàá tó wá lọ ń fìbọn halẹ̀ sí wọn, tó ń fi ìbọn lé wọn, tó fi tẹ́gàsì lé wọn kiri. Gbàwo la fẹ́ ṣe yẹn dà? Ẹjọ́ torí tọ́lọ́ ẹ bá ní wá solution ṣe sí. Mo wí tèmi o, mo dákẹ́ o, mo tún wí tèmi, mo dákẹ́ o. Èyí tún padà wá tí àbá tún tí ìrí àtúnṣe, tá àbá tí ìrọ́nà àbáyọ máa tún padà wá, tún rí mi. Ṣùgbọ́n ẹ bá ní share fídíò yìí, ẹ bá mi share rẹ̀ kó káàkiri, kó kan àwọn aláṣẹ ìjọba, kó kan wọ́n, kó kan governors, kó kan president, kó kan senators, kó kan reps, kó kan councillors, kó kan local government chairman, kó kàn wọ́n lára. Ẹ bá mi share rẹ̀ nítorí ìtọ́lọ́run. Kán bá ní wọ́nà àtúnṣe o, kán bá ní wọ́nà àbáyọ. Wàhálà yìí ti pọ̀ jù, ebi ti pọ̀ jù, ìnira ti pọ̀ jù, ebi ń para àlú. Ẹ wọ́nà àtúnṣe o, ẹ wọ́nà àbáyọ o. Nàìjíríà mo nígbà pé yóò dáa, yóò sì dáa lágbára Ọlọ́run.